láti fi bàbá ẹ lọ pé kó lọ tó nìkan kó yá crown kó lọ mú nìkan kó yá crown kó bàbá dẹ́sẹ̀ kiri ẹ̀wọ̀n olóòlò ní ara kó mọ́ ẹ̀rù bàbá. ọ̀yọ́ ọ̀fẹ́rẹ́ mau dikunyah misalnya apa kau siapa?
Evidente, mano. Oye, kó bá ẹjọ́ fún wa láyé ẹjọ́ bros àti ìyàwó ọgbọ́n àti ẹjọ́